bàbá ẹ filẹ̀ sẹ́ ó ti tutù bàbá tutù ẹ. ẹni tó jókòó ìbò lọ́sẹ̀ jẹ́ sí yín. ẹni tó jókòó yìí jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá fún ọmọ mi. ọ̀gá fún ọmọ yín. bẹ́ẹ̀ni. kí ló wá ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé láti bí ọdún mẹ́ta sẹ́yìn láti fi ọmọ sí ọ̀dọ̀ wọn. iṣẹ́ kí lọmọ yín kọ́ lọ́dọ̀ wọn. iṣẹ́ tailor ni wọ́n ń ṣe. Aransọ. bẹ́ẹ̀ni àwa ni kí wọ́n máa bá a fún ní ẹ̀kọ́ kó tó di pé ọmọ jáde secondary school. bọ́tí bí ọjọ́ mẹ́ta kan sẹ́yìn àwa ṣàkíyèsí pé ara ọmọ yìí ò gbá yágiyági so asa ń bi ní àwọn ìbéèrè pé kí ló ń ṣẹlẹ̀ ṣé bó lára rẹ̀ ṣe ń ṣe tó fi ń rí báyìí nígbà tó wá di ọjọ́ sátọ̀dẹ̀ tó lọ yìí ọba kọ́ ni ò lọ bí iṣẹ́ mọ́ kí ló ṣe é wá ṣàlàyé pé inú ń kan òun bákan bákan tó bá rí bẹ́ẹ̀ typhoid mọ́ fà má jẹ́ ká wò níran ẹ tètè jẹ́ ká gbé lọ sí ilé ìwòsàn bá a ṣe gbé lọ sí ilé ìwòsàn nìyẹn ìgbà tó di Sunday dókítà pè wá pé ká wá pé nǹkan tó ń ṣe ọmọ yìí ó yàtọ̀ sí nǹkan tí àwọn ń wò kẹ́yìn rò táwa rò kí ló ṣe ẹ̀yin náà ni olóòtú ẹ̀ àmọ́ ń pa rẹ̀ wọ́n ní inú ló sọ pé ó ń kan òun ṣùgbọ́n kò í ṣe inú nìkan ló ń kan ìdí náà ń dùn ṣé tápà wa lè fà á bí. àbó ń jẹ nǹkan dúdú ni. àbí báwo kí ló tún lè fà á tí ẹ̀yin náà lè mọ̀ ń pa ẹ̀ bó ni. máìkì oúnjẹ bá ń sọ̀rọ̀ sí. ẹ là wá lóye wa ní ó dàbí pé ibi tí ọmọ ti ń kọ́ṣẹ́ ó dàbí pé àwọn kan bá a ṣe kọ̀tọ́ ń bẹ̀. wọ́n bá ta ni. mo ní wọ́n bá a ṣe kọ̀tọ́. sọ́kùnrin lọmọ yín ní àbóbí. ọkùnrin ni. mo ní gbọ́n tẹ sọ dókítà ibi tí ọmọ mi ti ń kọ́ṣẹ́ ọ̀dọ̀ ọkùnrin ni ọkùnrin sì lọ́mọ mi irú kọ̀tọ́ wo ṣé kọ̀tọ́ mi tún yàtọ̀ sí èyí tá a ti mú. ẹ ní kí wọ́n làárọ̀ yìí torí pé làárọ̀ mi báyìí náà ni bàtà ké ló tù fẹ̀. wọ́n bá gbéwèé lé mi lọ́wọ́ pé rìsọ́ọ̀tì táwọn rí ń bẹ̀ ni. tí wọ́n lọ rèé ṣe. èmi ò kàwé o ẹ wà bá mi kà ẹ tún sì túmọ̀ ẹ̀ fún mi. wọ́n ní kí n tẹ ọmọ mi nínú dáadáa ọ̀gá rẹ̀ ń bá a ṣàṣepọ̀. ẹ dúró ọ̀gá ọmọ mi lọ́kùnrin ó ń bá ọmọ yín ọkùnrin ọmọ mi ọkùnrin ṣe àṣepọ̀. mo ní bíi ti báwo ṣe kò yé mi wọ́n ní táwọn lè sọ fún mi nìyẹn pé bóyá kí n tún lọ sọ fẹ́ lómi pé àwọn ò lè sọ jù bá ń lọ. ọmọ ọdún mẹ́rin lọmọ yín. ọmọ ọdún mẹ́rìnlá ọ̀la ni ó pé ọmọ ọdún mẹ́rìnlá. ọ̀la òde yìí ni ó pé 14 years. ibi tí jẹbẹtẹ ti gbé ọmọ lé mi. yóò gbé ilé yín lọ́wọ́ ṣe é gbọ́rọ̀ ẹ̀rín ni. mi ò gbọ́ rí o mo bá mọ ọmọ jáde n bò látún gbọ́ ọmọ yà mo wá ronú pé tó bá kọ̀kì tó kọlẹ̀. ó níbi àásọ sí. níbi àásọ sí etí mi nìkan kọ́ ni ó gbọ́ mo fi wá sí sẹkítírìàtì aráàlú bàbá tó sì dá yín lójú. ìgbà tí mo débí ọ̀gá mi Túndé Ìyàndá ó gbà mí tọwọ́ tẹsẹ̀. ọ̀gá wa ni. wọ́n ní nǹkan yìí àwọn náà gbọ́ rí torí ó lè ṣe é kọjá pé ọ̀gá ọmọ iṣẹ́ ó fẹ́ parọ́ ọmọ kí n lọ mọ́ ọmọ ń wá mo lọ dà má lọ lé mo lọ mọ́ ọmọ wá ń sanwó tẹ̀sí o àá lọ tẹ̀sí ẹ̀ fúnra wa o mo ní kò sí problem bó ó lè ṣe é kọjá pé ọmọ ń parọ́ fún mi ni. bọ̀dá Túndé mú mi lọ adọ́sibítù wọ́n tẹ̀sí ọmọ irú èsì tí wọ́n gbé jáde lọ́sibítù ibi tí a ti mọ́ ọmọ lọ tẹ́lẹ̀ náà tó gbélé wa lọ́wọ́ pé wọ́n ń bá ọmọ yìí ṣe àṣepọ̀ ni àwọn ò tiẹ̀ mẹ́ni tí ń ṣe wọ́n tà ní wọ́n ń bá a ṣe àṣepọ̀ ni. ṣé ọmọ yìí tó lè sọ̀rọ̀. ó lè sọ̀rọ̀. ó lè sọ̀rọ̀ fún ẹ. bẹ́ẹ̀ni. ẹ má gbé kámẹ́rà sọ́dọ̀ rẹ o ìdí tá a ti gbé kámẹ́rà sí bàbá lọ́run lójú nù máa bọ̀ ẹ máa ń fa máìkì yín sí kó sọ̀rọ̀ kó máa bọ̀ wá kó wá lóbi tí bàbá wà àbí kẹ́ bá ń gbé àga kan sílẹ̀ mẹ́rin kóun náà jókòó má dá ọkọ ara rẹ o bó ló ti ṣẹlẹ̀.
ó jẹ́ àárọ̀ ọjọ́ sátọ̀dé wọ́n ń tọ́jú mi wọ́n ń ṣe gbogbo ẹ̀. wọ́n ń tọ́jú ẹ báwo. wọ́n ra nǹkan fún mi wọ́n yẹ kékeré ló ń ṣẹlẹ̀ wọ́n ní kékeré máa gbá àwọn yòókù mi náà nítorí nǹkan tí kò nídìí mo sáà ń gbá wọn mọ́ ó wá dalẹ̀ mo sì sùn. ọ̀dọ̀ wọn ló ń sùn ọ̀dọ̀ wọn ló ń gbé. ara mo ní ká fẹ́ ṣe night. bàtà mo sùn mo sáà rí i pé wọ́n bọ́ bọ́ksà wọ́n á ní kí wọ́n kọ́ kékeré ló ń ṣẹlẹ̀ mo sùn padà àìsí wọ́n á tutọ́ sí mi nídìí wọ́n tutọ́ sí mi nídìí náà ti fẹ́ ti abẹ́ wọn bọ̀ mí nídìí ni mo ṣe dájú mọ́ á ní kí ìpele sùn padà ó dàárọ̀ ọjọ́ kejì mo lọ fi kíní tán lù mo lọ fi sínú fíríjì mo sọ fáwọn kejì mi pé ẹrù nǹkan tí yóò ọ̀gá ṣe fún mi ní òru o wọ́n ní kí n má di ṣe irú ẹ̀ fáwọn náà rí. kò yé mi wọ́n fẹ́ oníwọ̀n tutọ́ sí ẹ nídìí wọ́n fẹ́ fi nǹkan ọmọkùnrin wọn sí ẹ nídìí. wọ́n fi sí nídìí. tí wọ́n fi sí ẹni wọ́n fi sí kí ló wá ṣe pàtó fi sí. mo tajú mo ní ká ẹjọ́ wọ́n ní kí pẹ̀lẹ́ sùn padà. ọwọ́ náà lọ fi tí wọ́n lò sínú fíìsì kí náà lọ fi síbẹ̀. mi ìmọ̀ mọ́sàsún ní láìlọ́n. wọ́n lọ fi sínú fíìsì ó wá lọ yẹ̀ wò ni. mo lọ yẹ̀ wò. kí ló wá bá ń bẹ̀. wọ́n kọ kíìsì sí lára. ok síbẹ̀ kan náà ni wọ́n ṣe. ara. ìwọ ẹ̀mí rẹ̀ lọ́ọ́ ṣe fún ọ. mi ìdí káyé ìgbà náà. nígbà tí ìwọ tí wọ́n ṣe nǹkan fún tó sọ fáwọn èyí tó kùn rẹ ṣọ́ọ̀pù pé ẹ̀rín tọ́gà ṣe kí ló tó lè sọ fún wọn gbà tó délé. wọ́n ní kékeré má sọ fún anybody. wọ́n ní kó má sọ fún anybody. bẹ́ẹ̀. àti gbà wọn náà ti ń ṣe. gbàtà parí àwẹ̀ tá a ṣe ìtúnu àwẹ̀ ni má bẹ̀rẹ̀. ṣe ní ọjọ́ yìí náà ni. bẹ́ẹ̀. bó ló ṣe máa ń ṣe ẹ́ báyìí. lójú ìsàlẹ̀kùn ló ń dùn. ìgbà tí wọ́n ṣe lákọ̀ọ́kọ́ ó tún wá jẹ́ kán ṣe lẹ́ẹ̀kejì náà wọ́n tún ṣe lẹ́ẹ̀kẹta ẹ̀mí lọ́nà ti ṣe. ǹdí ká ìgbà náà. ó yẹ kó lè ká mélòó wá nígbà tá a parí àwẹ̀ sígbà tá a wà yìí náà kì í tí ì ju bíi tó oṣù kan àbọ̀ lọ 29 days báyìí 29 days ó wàá lè kà sí ojoojúmọ́ ni wọ́n ń ṣe sí ojoojúmọ́ lẹ̀ sùn ṣọ́ọ̀bù ni. ojoojúmọ́ tí wọ́n ti ń bọ̀ ní mo máa ń ṣe. every day. bẹ́ẹ̀. wọ́n náà múlẹ̀ báwọn kò tó jẹ́ ojoojúmọ́. ojoojúmọ́ ni. oṣù ọ̀. bẹ́ẹ̀. ọ̀dà ó ní kò dùn ẹ wá ló yá àbí. bẹ́ẹ̀ ni mo ní kó wá. kó wá gbà tó wá túmọ̀ yín kọ́. mo wá bá a ṣe. ṣé ẹ̀yin lẹ bọ́ ṣòkòtò àbí ṣé ẹ̀ ń fọwọ́ pa á la ni. mi ì fọwọ́ pa á la. ẹ kàn ní kó bọ́ ṣòkòtò. òun náà ló bọ́ mo sún mọ́ra mi ni. ẹ fà mọ́dọ̀. bẹ́ẹ̀ ni ó dẹ̀ bọ́ ṣòkòtò rẹ̀. ó wá yípo sí i. bẹ́ẹ̀ sọ. ẹlẹ́ẹ̀kẹrin kọ́. ẹlẹ́ẹ̀kẹrin náìtì tó alẹ́ ọjọ́ tó ń lọ lé lẹ́lẹ́kẹrin no kótó ẹlẹ́ẹ̀kẹrin yẹn ó wà níbi iṣẹ́. n tẹ̀ ṣeun ṣe máa tán pé ìbálòpọ̀ ọkùnrin sọkùnrin. bẹ́ẹ̀ni. kí ni. gay. kí ni tó máa gay. mi ò sọ̀rọ̀. kò lè jọ ọmọ yín nìkan ẹ ti ṣe sí. kí ló tú ẹ̀yin àti girlfriend yín ká. ó ń cheat. ó ń cheat. bẹ́ẹ̀ni sọ. ó ń cheat. ó ń pọkùnrin. bẹ́ẹ̀ni sọ. tó pẹ̀yìn ò ráyè fóbìnrin ẹ ráyè fọkùnrin. girlfriend yín ẹ ráyè fún ó dẹ̀ nílò yín. no mo máa ráyè. ẹ ráyè fún. kò ń ṣe every time. ẹ kí ló wá sún yín dé ibi ìbá ọkùnrin ní àjọṣepọ̀. olórí kẹ̀kẹ́ tí wàá wá nu ilé lójú ọ̀yà mi lẹ́nu mo ṣe ń wọlé lálẹ́ ní bàbá ìdí láti ọjọ́ ọ̀sẹ̀ kan mo ti travel mo fẹ́ wọlé bọ́ra lẹ̀ ní ẹlẹ́nìkan wà mẹ́ta mo fi yọjú sí wọn ní ìbọ́ra lẹ̀ gan nulẹ̀ ó ń yà mí lẹ́nu ọmọ ọ̀rẹ́ mi gangan ọmọ ọ̀rẹ́ tẹ́sán lọ́rẹ́ mi gbé lọ́dọ̀ rẹ̀ wọn ò sórí ẹ̀rí ọmọ yìí gan inú yàrá mẹ́rẹ̀ nínú ilé mi ń tilẹ̀kùn yàrá mi rí. bàbá ó ti tó irú aláwo ni wàá kó sí wọn ló máa fi fẹsẹ̀ àdó mi. síbẹ̀ kan náà ni wọ́n ṣe. ara. ìwọ ẹ̀mí rẹ̀ lọ́ọ́ ṣe fún ọ. mi ìdí káyé ìgbà náà. nígbà tí ìwọ tí wọ́n ṣe nǹkan fún tó sọ fáwọn èyí tó kùn rẹ ṣọ́ọ̀pù pé ẹ̀rín tọ́gà ṣe kí ló tó lè sọ fún wọn gbà tó délé. wọ́n ní kékeré má sọ fún anybody. wọ́n ní kó má sọ fún anybody. bẹ́ẹ̀. àti gbà wọn náà ti ń ṣe. gbàtà parí àwẹ̀
gbàtà parí àwọn tá a ṣe ìtúnu àwẹ̀ ni má bẹ̀rẹ̀. ṣé ní ọjọ́ yìí náà ni. bẹ́ẹ̀. bó ló ṣe máa ń ṣe ẹ́ báyìí. lójú ìsàlẹ̀kùn ló ń dùn. ìgbà tí wọ́n ṣe lákọ̀ọ́kọ́ o tún wá jẹ́ kán ṣe lẹ́ẹ̀kejì náà wọ́n tún ṣe lẹ́ẹ̀kẹta ẹ̀mí lọ́nà ti ṣe. ǹdí ká ìgbà náà. ó yẹ kó lè ká mélòó wá nígbà tá a parí àwẹ̀ sígbà tá a wà yìí náà kì í tí ì ju bíi oṣù kan àbọ̀ lọ 29 days báyìí 29 days ó wàá lè kà sí ojoojúmọ́ ni wọ́n ń ṣe sí ojoojúmọ́ lẹ́yìn ṣọ́ọ̀bù ni. ojoojúmọ́ tí wọ́n ti ń bọ̀ ní mọ́mọ́ ṣe. every day. bẹ́ẹ̀. wọ́n náà múlẹ̀ báwọn kò tó ojoojúmọ́. ojoojúmọ́ ni. oṣù ọ̀. bẹ́ẹ̀. ọ̀dà ọ̀gá náà wà níbí ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ sà. ẹ bá ń gbẹ́ni sí máìkì yẹn kẹ́ ẹ sọ̀rọ̀ sókè orúkọ yín sà. orúkọ mi ni Farouk. Farouk kí ni. Dáúdà. iṣẹ́ kí lẹ̀ ń ṣe. Tailor. ọmọ bo ni. ọmọ Ìbàdàn. dáàdi yín kọ́. ọmọ mi. dáàdi yín ni. mọ́mì yín kọ́. wọ́n sì ń bí. ẹ ti tọ́ ní ọdún mélòó. 25. bẹ́ẹ̀ tí màá rí. bẹ́ẹ̀ sà. ẹ ní girlfriend. mo ní girlfriend bọ̀ àti break up. ẹ ti break up. bẹ́ẹ̀ sà. sí ohun tó sọ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni bọ̀ ó ní ibi tí nǹkan tẹ́mi fẹ́ sọ. tẹ́ fẹ́ sọ torí kò tó tẹ́ sọ kó tó sọ yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ sà. ẹ sọ tẹ́ fẹ́ sọ. ẹ̀mẹ́rin nìkan ni mo bá ṣe rí. 4. bẹ́ẹ̀ ni sà. méní méjì mẹ́ta mẹ́rin péré. àkọ́kọ́ mi bá ṣe mo ní kó sùn mo filẹ̀. àkọ́kọ́ ẹ bá ṣe péré tẹ́ ẹ bá ṣe lákọ̀ọ́kọ́. no mo ti súnmọ́ tẹ́lẹ̀ so wá níye so mo wá ní kó pẹ́lẹ̀. ó dùn. bẹ́ẹ̀ ni. ẹ̀kejì ńkọ́. mo bá ṣe. àkọ́kọ́ tó sọ pé yé yẹn pé tẹ́ ní kó pẹ̀lẹ́ yẹn tó ti mọ̀ yẹn kílẹ̀ bá a sọ. ọjọ́ kejì wọn kì í ṣẹ̀ṣẹ̀ ṣe night àmọ́ mi kì í ṣe nǹkan fún wọn so alẹ́ ọjọ́ tí àwa jọ sùn torí gbogbo most àwọn ọmọọṣẹ́ mi àjọ máa ń sùn lé nu so ọjọ́ yẹn èmi àti ẹni àjọ sùn àwa mẹ́ta la sùn so bó ṣe wá súnmọ́ mi mo kàn jí lóru mo rí i pé òun bá wọ rẹ̀ lórí nǹkan ọmọkùnrin mi so bó ṣe wá rí èrò ọkàn tèmi ni pé kí ló ṣẹlẹ̀ torí nǹkan kan nínú òṣèbáyìí sí mi rí so mo wá gbé ọwọ́ rẹ̀ kúrò òun ni mo fi. ẹni náà wàá súnmọ́. òun gan ló fi wá ṣe yé. òun gan ló fà. nomi ìmọ̀ bóyá mọ̀ mọ̀ ni o àmọ́ nígbà tèmi jí mo rí ọwọ́ rẹ̀ so àkọ́kọ́ yẹn ó dà pé ó dùn so mo wá filẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni mo bá ṣe. kò dùn mọ́. mi mọ̀. ẹlẹ́ẹ̀kẹta ńkọ́. mo ṣe. níbo làwọn tó kọ ẹ ṣé ẹ̀yin méjì nìkan lẹ́dà wọn lè tẹ̀ fi máa ń ṣe. no kì í ṣáà méjèèjì nìkan. àwọn tó bá sùn tì í ṣe wọn kì í mọ̀ pé ẹ̀ ń ṣe nǹkan báyẹn. wọn kì í mọ̀. ṣé kò ní í sunkún ni àbí. àkọ́kọ́ ọjọ́ tí mo fẹ́ bá ṣe tí mo yọ ọwọ́ rẹ̀ kúrò níbi nǹkan ọmọkùnrin mi so tó ṣe yé ọjọ́ kejì mo bí pé kó má bínú wá ní mo ní ọmọ nǹkan tí ó ṣe lóru ó ní ẹ̀ so mo dẹ̀ ní kó má bínú olóhùn ti gbọ́ so lẹ́yìn ọjọ́ kejì yẹn ó tó bí ọjọ́ 4 síra wọn òun ni mo tó bá ṣe. ẹlẹ́ẹ̀kẹta ńkọ́. ẹlẹ́ẹ̀kẹta yẹn ìrọ̀lẹ́ ló bọ́ sí ní ẹlẹ́ẹ̀kẹta ìrọ̀lẹ́ mo wà nínú ilé ni òun ni mo wá pè. kó wá bá a ní. bẹ́ẹ̀ ni bó ṣe wá bá mi ilé wa sọ fún. mo wá sọ fún pé nǹkan tí mo bá ṣe ní ọjọ́ sí pé ṣé kò sọ fẹ́ anybody ó lóun ò sọ fẹ́ anybody. so mo dẹ̀ súnmọ́ mo ní ṣé kò dùn ó ní kò dùn. ẹ̀tún wa ló yá kí lẹ máa ń fún. tí mo wá fún bí báwo. ṣé ẹ fún ní nǹkan ni tó gbàtẹ́ ní ṣé kò dùn ó ní kò dùn ẹ wá ló yá àbí. bẹ́ẹ̀ ni mo ní kó wá. kó wá gbàtọ́ wá súnmọ́ yín kọ́. mo wá bá a ṣe. ṣé ẹ̀yin lẹ bọ́ ṣòkòtò àbí ṣé ẹ̀ ń fọwọ́ pa á la ni. mi ò fọwọ́ pa á la. ẹ kàn ní kó bọ́ ṣòkòtò. òun náà ló bọ́ mo sún mọ́ra mi ni. ẹ fà mọ́dọ̀. bẹ́ẹ̀ ni ó dẹ̀ bọ́ ṣòkòtò rẹ̀. ó wá yípo sí yín. bẹ́ẹ̀ sà. ẹlẹ́ẹ̀kẹrin kọ́. ẹlẹ́ẹ̀kẹrin náìtì tó alẹ́ ọjọ́ tó ń lọ lé lẹ́lẹ́kẹrin no kó tó ẹlẹ́ẹ̀kẹrin yẹn ó wà níbi iṣẹ́ kó tó di ẹlẹ́ẹ̀kẹrin ló ti ọkọ̀ máa ní inú máa ń rún
òun mo wá torí èmi àtàwọn yòókù rẹ̀ gbogbo náà la máa jọ ń sọ̀rọ̀ so mo máa bí pé kí ló dé tí máa wọ́n ní gàrí rẹ̀ ti pọ̀ jù èmi tẹ̀ máa ní kí ló tó fi máa sábà mu gàrí so most nínú kì í ṣe òun nìkan ni mo máa fún lówó ọ̀ pé bí a máa ra oúnjẹ fún gbogbo wọn pátápátá ni kì í ṣe pé bí òun ni máa ṣe bẹ́ẹ̀ sí bóyá ṣe sọ pé mo ní kí òun máa gbá wọn ní ọrùn láláì nídìí yẹn mo máa ń bá àwọn ọmọọṣẹ́ mi ṣàwàdà gan bọ̀ kì í ṣe òun nìkan ni tó jẹ́ pé bí wọ́n bá ṣẹ̀ tí màá ní pé ó yá mú wọn mọ́ gbá wọn lọ́rùn orí yín ò pé ni àbí tí màá rí pé wọ́n fẹ́ dójúlẹ̀ nìkan nínú wọn. àwọn míì lẹ ti ṣe bẹ́ẹ̀ sí náà ọmọọṣẹ́ yín. kò sí èyí tí mo ti ṣe bẹ́ẹ̀ sí lẹ́yìn ọmọ yẹn náà mi ì bá ṣe gan. ẹ má parọ́. mo fọ́ lọ́wọ́ bàṣẹ lẹ́yìn ìbá ṣe bọ́ ṣe kúkú bí mi léèrè lórí rẹ̀ mi ì parọ́. òun nìkan lẹ bá ṣe. bẹ́ẹ̀ ni sà. bọ́ ẹ fẹ́ sọ pé ọmọ kà yàtọ̀ sí ọmọ kan. ọmọkùnrin sínú wọn nìyẹn jẹ́ àjọsùn rí ni mo kàn jí lóru the same bí eléyìí náà bí mo ṣe ní mo rọ́wọ́ ẹ̀ lórí ọmọkùnrin mi yẹn bẹ́ẹ̀ náà mo ṣe rọ́wọ́ ẹ̀ bọ́ mi ṣe nǹkan fóun bí mo ṣe yọ ọwọ́ tòun mo wá súnmọ́ mo ṣe súnmọ́ ó sì yí bọ́ mi ṣe nǹkan fóun. iṣẹ́ kí lẹ fi ṣe. sá. iṣẹ́ kí lẹ fi ṣe. kí ni ẹ sá. iṣẹ́ kí lè rògbà iṣẹ́ kí lẹ fi ṣe. mi ò fi ṣe nǹkan kan. ẹ fi ṣe nǹkan kan. mi ò fi ṣe nǹkan kan àbí bí tí mo fi ṣe bí báwo. bóyá wọ́n ti lọ wo nǹkan kan ti lọ sígbà kan wò wọ́n ní ọmọkùnrin ẹ. rárá. èmi ìlé parọ́ mo mọ́ rí ní Facebook so mo láwọn kankan tó yẹ pé wọ́n mọ́ ní Facebook ní àkáǹtì mo lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ so tó jẹ́ pé àwọn àgbàlagbà tó máa ń dẹnu kọ mi ní Facebook. tọjọ́ ọkùnrin. bẹ́ẹ̀ ni sà. ẹ ti wà ní láì wọn nìyẹn wọ́n gúùpù tí wọ́n wà nìyẹn wọ́n ti wọnú gúùpù kan. tẹ́ bá wá ṣe ẹ máa release sí la. rárá mo máa lo protection. òun ni nǹkan tóun sọ pé mo fi pamọ́ sí ibi bẹ́ẹ̀ ni sà. kí ló fi ṣe nù. no alẹ́ ọjọ́ yẹn mi lè bọ́ síta torí àti parí ọ̀dọ̀ wa tán so mo wá fi sínú nylon pieces so tó wá ti dàrọ̀ màá lọ jù náà ìgbà mi gan ẹlẹ́ẹ̀kẹta tí mo sọ yẹn òun gan mo ní ìjọba mi jù náà òun ni mo fún. kí ni wọ́n máa ń pe intention ṣe é máa tán pé ìbálòpọ̀ ọkùnrin sọ́kùnrin. bẹ́ẹ̀ni. kí ni. gay. kí ni ìtumọ̀ gay. mi ò tún. kò lè jọ ọmọ yín nìkan ẹ ti ṣe sí ó lè má jà àwọn ọmọ ṣẹ́ yín gan ìgbà kò lè jọ òun nìkan. mi ì bẹ́ẹ̀ ní kankan ṣe rí nínú. èèyàn mélòó ló ti ṣe bẹ́ẹ̀ fẹ́ yín. kò sẹ́ni tó ti ṣe bẹ́ẹ̀ fún mi rí torí pé àwọn tí wọ́n máa bá mi sọ̀rọ̀ ní kínní mi ò ráyè torí mo máa busy. àìráyè yín ni ò jẹ́ kẹ́ ẹ ṣe ẹ̀mí yín fẹ́ ṣe gan. yàtọ̀ sí pẹ́ẹ́mì mi fẹ́ ṣe mi ò ráyè débi pé torí ẹ̀ ló jẹ́ torí pé mo pe ayé gbẹgẹ́ mi kì í wáyàn lọ àbí pé kí n lẹ́yìn pé bóyá mo ní kọ́ mọ́ lọ deliver aṣọ àbí èmi lọ deliver aṣọ mi lọ́rọ̀ ojú ráyè gbogbo yẹn torí a máa ń busy gan. kí ló tú ẹ̀yin àti girlfriend yín ká. ó ń cheat. ó ń cheat. bẹ́ẹ̀ sọ. ó ń cheat. ó ń pọkùnrin. bẹ́ẹ̀ sọ. tó pẹ̀yìn ò ráyè fóbìnrin ẹ̀ ráyè fọkùnrin. girlfriend yín ẹ̀ ráyè fún ó dẹ̀ nílò yín. no mo máa ráyè. ẹ̀ ráyè fún. kò ń ṣe every time. ẹ kí ló wá sún yín dé ibi ìbá ọkùnrin ní àjọṣepọ̀. bẹ́ẹ̀ ṣe wà nísìnyí obìnrin ẹ̀yìn tí obìnrin pa o. ara sà. ẹ nífẹ̀ẹ́ obìnrin. mo nífẹ̀ẹ́ ẹ obìnrin. bó o lẹ́sẹ̀ mi mọ bẹ́ẹ̀ ṣe máa fíò tẹ bá tọkùnrin bá súnmọ́ yín àwọn kan wà tẹ́ tọkùnrin bá súnmọ́ yín kódà bí igi ni ọkùnrin ojúṣe láàárẹ̀ pé ọkùnrin bó o lẹ́sẹ̀ ń fíò tí ẹ bá jẹ́ pé ẹ bá fọwọ́ kan ọmọdé kékeré yìí tẹ́ fi wá rò pé kẹ́ ẹ bá a ní àjọṣepọ̀ ńlọ́kàn. bí mo ṣe sọ síwájú pé mo mọ àwọn tí mo mọ test mi ní Facebook yẹn lọ́rọ̀ àkáǹtì yẹn mi lò mọ́ gbà wọ́n ti yàkẹ́ àti pé wọ́n máa ń disturb mi gángbà yẹn àwọn ẹni náà máa ń send nude sí mi ní gbogbo ìgbà. ní ti ọkùnrin àtọkùnrin. bẹ́ẹ̀ ni sà. ẹ wà ní wọn fẹ́ practicalize ẹ wò. látìgbà tó ti dọ́dọ̀ mi bá ṣe irú ẹ̀rì wọn dẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ ṣe night even night tí ó dúró gan fún mi bá ṣe rí even mo ṣe ń sọ̀rọ̀ ìgbà àwọn kan ṣì wà nílé gan tá fẹ́ ṣe night lálẹ́ yìí. ẹ tún bá wọn ṣe night. bẹ́ẹ̀ ni sà. sá àwọn iṣẹ́ tó wà lọ́dọ̀ yín báyìí. bẹ́ẹ̀ ni sà. àwọn kò mọṣẹ́ kù lọ́dọ̀ yín o.
bó lẹ́sìn tún lọ́mọṣẹ́ ṣé mọ̀ pé ti báyé ọ̀tá ọmọ yìí jẹ́ máa ẹ mọ̀ ẹ ti ọ̀ràn gidi lẹ dá ọ̀ràn gidi lẹ dá o ọ̀ràn gidi lẹ dá o 25 years of age kẹ wá ní girlfriend bíi 5 6 7 kí kò wá dáa ju kẹ máa bá ọmọdékùnrin kẹ máa bá wà kò tọ́ gay wá nílẹ̀ ibòmíì lẹ́wà ní ìsinyìí ni kò free Nàìjíríà o criminal ni o bàbá máa ń fa máìkì sọ́dọ̀ bàbá kí lẹ fẹ́ báyìí. ìdájọ́ òdodo ni. ìdájọ́ òdodo. bẹ́ẹ̀ni sá. Mr. Farouk ali. bẹ́ẹ̀ni sá. kí lẹ fẹ́. ìdájọ́ òdodo. ẹ sọ̀rọ̀ ẹ̀yin fẹ́ ìdájọ́ òdodo ni. mi mọ nǹkan tí mo fẹ́ sọ. ẹ láti say something. justice lẹ́yìn náà fẹ́. ẹ fẹ́ justice. bẹ́ẹ̀ni sá. ẹ sọ̀rọ̀ sí máìkì ni. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá. ẹ fẹ́ justice. bẹ́ẹ̀ni sá. kí lẹ wá fẹ́. ẹ mú kan ìdájọ́ òdodo àbí justice. ẹ ò lè fẹ́ nu méjèèjì. tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ kankan ẹ sọ. same thing náà. same thing méjèèjì. ẹ sọ̀rọ̀ jàre same thing méjèèjì. kí lẹ wá fẹ́. ìdáríjì ni sá. má sá. ìdáríjì ni sá. ìdáríjì lẹ fẹ́. bẹ́ẹ̀ni sá. ṣe ẹ ṣe ni. bẹ́ẹ̀ni. ẹ ṣe mọ̀ pé ẹ ṣe lẹ́yìn ni àbí ẹ ti mọ̀ tẹ́lẹ̀. èyí nǹkan tí mo ṣe fún náà ni. ẹ ṣe mọ̀ pé kò dáa ní pẹ́sẹ̀ ní abẹ́sẹ̀ mọ̀ lónìí. mi ì mọ̀ bóyá ẹ ṣe. ẹ mọ̀ pẹ́sẹ̀ ní tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni sá. mo lẹ ti wá mọ̀ ẹsẹ̀ mọ̀ báyìí pẹ́sẹ̀ ni. mi ì mọ̀ pẹ́sẹ̀ ni. ṣé tẹ́lẹ̀ àbí. no mi ì mọ̀ pẹ́sẹ̀ ní ìsìn náà ni. ẹ mọ̀ pẹ́sẹ̀ ní ìsìn náà. no mo ẹ̀ṣẹ̀ mọ̀ pẹ́sẹ̀ ni. ẹsẹ̀ mọ̀ pẹ́sẹ̀ ní báyìí. bẹ́ẹ̀ni sá. níjọ́ òní ni àwọn kan wá tán ní pásítọ̀ àbí pé tí wọ́n bá ti yàn bá lórí òkè wọ́n ti kéèyàn ṣọ́ra fún orí òkè wọn tí wọ́n ní o kìí ṣe gbogbo orí òkè ni ò dá o orí òkè tí pásítọ̀ ń lọ ń gbà náà. ọmọ ṣẹ́ mélòó lẹ ní. wọ́n lé ní 9. wọ́n lé ní 9 wow ẹni tó bá rí yín pẹ̀lú ọjọ́ orí yín even bọ́lá ń ṣe dá yín ẹ tún rẹwà lọ́kùnrin òbí tí ó wá fẹ́ jẹ́ kí ọmọ ẹ̀ náà ó mọṣẹ́ tó dẹ̀ rí wọ́n á fẹ́ máa jẹ́ kán wá kọ́ṣẹ́ lọ́dọ̀ yín ẹ wọ́n ọmọ yẹn kó tó jáde secondary àbí ni wọ́n fi sọ́dọ̀ yẹn pé kóun náà tún lẹ́kọ̀ọ́ kó nímọ̀ nípa iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ́ wá ní ọmọ ó kéré pé 9 àwọn òbí àwọn ọmọ tó wà lọ́dọ̀ yẹn gan wọ́n ti máa lọ ti àwọn ọmọ wọn nú báyìí pé mélòó ni Farouk ti bá ọ lájọṣepọ̀ ṣùgbọ́n ẹ̀yin sọ pé òun nìkan ni tí àwọn tó kù náà bá jáde tó bá ń sọ ń kọ́. bẹ́ẹ̀ni ó yà mí lẹ́nu bó ṣe sọ pé àwọn yòókù òun sọ pé bí mo ṣe máa ń ṣe sáwọn nìyẹn. tí òun ní last ọmọọṣẹ́ tẹ ní. rárá òun kọ́. nọ́mbà kí lòun wà. bóyá bíi nọ́mbà bóyá 6 or 7. àwọn tó ṣáájú ọdún mélòó tó lè lọ́dọ̀ yín. àwọn kan ti lé lọ́dún 2. ọdún 2. bẹ́ẹ̀ni sá. òun kọ́ ọdún mélòó tó lè lọ́dọ̀ yín. ìjọ òun ò kì í sábà wá ń gbà mí bọ̀ mi ò rò bó ti pọ̀ ọdún 2 àbí kó jẹ́ kó ti pọ̀ ọdún 2. ọdún 2 ẹ ṣe wá bẹ̀rẹ̀ sí máa bá wọn ṣe ní. mi ì bá wọn ṣe òun náà ni. òun nìkan ni. bẹ́ẹ̀ni. kò sí wàhálà. ẹ̀yin ọmọ Nàìjíríà wọ́n ní ìdáríjì làwọn fẹ́ o. bàbá kí lẹ fẹ́. ìdájọ́ òdodo lèmi fẹ́ o. ọ̀rọ̀ ti pín méjì báwọn. ìdájọ́ òdodo mo fẹ́ o. àdán tiwa sì rèé àwa ò lè dájọ́ àwa ò lè dájọ́ àlè ṣe nǹkan kan láago báwọn. gẹ́rẹ́
gẹ́gẹ́ láago 11 alẹ́ lù láti iléeṣẹ́ rédíò àgídìgbò 88.7 FM Ìbàdàn. Lọ gba káàdì ìdìbò rẹ. bẹ́ẹ̀ sì rí lọ́dọ̀ tiwa tá a bá ti ṣiṣẹ́ wa tán àwa ó tún lọ á transfer rẹ̀ sọ́dọ̀ àwọn tó tún ju àwa lọ. Yorùbá wọn ní ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan tó lóhun. gbogbo ẹ̀yin tẹ́ bá wà nínú kọ̀kọ̀ tẹ́ ń tafà sínú ìmọ́lẹ̀ pẹ̀lú ìwà ìbàjẹ́. bọ́ ọ bá ń ṣe é tó ń ṣe tó ń ṣe tó ń ṣe tí àkàrà ò tí ì tú epo ọjọ́ kan náà ni ó padà tú epo. ẹ̀yin náà gbọ́ a lè mọ ipò tí ìlera ọmọ yìí lè wà. Ọlọ́run ṣàánú wa. ẹ bá ń pọlá. bẹ́ẹ̀ sì rèé bá a bá ti pe ọlá sí èèyàn lórí ètò yìí. ọ̀rọ̀ òun lọ yóò kú ò lákàtà ọ̀dọ̀ tíá. bàbá bó o lẹ ẹ wá jókòó ẹ wá jókòó mẹ́wàá. bàbá ẹ ti ń sunkún ẹ ti ń sunkún ẹ ṣọ́ra pẹ̀lú omi ojú ẹ dákun. bàbá bàbá ẹ filẹ̀ bàbá ẹ filẹ̀ sẹ́ ó ti tutù bàbá tu ẹ. bàbá ọ̀la lọ́jọ́ ìbí ọmọ yín báyìí. bàbá ẹ máa sunkún ma ṣé òun làkọ́ bí yín ni tọkàn bọ̀ ni ṣé ẹ mọ̀ pé ó nírú wà yìí lọ́wọ́ tẹ́lẹ̀ ni. wọn lẹ́tẹ̀lẹ́ kọ́sẹ́ tí ò jẹ́rìí ẹ̀ lọ́dúngbò kí n jáde ọlọ́rẹ̀ kẹ̀kẹ́ tí wọ́n wá nu ilé lójú ọ̀yà mi lẹ́nu mo ṣe wọlé lálẹ́ ní bàbá ìdè láti ọ̀bí ọ̀sẹ̀ kan mo ti travel mo fẹ́ wọlé bọ̀rọ̀ alẹ́ ní ẹlẹ́nìkan wà mẹ́ta mo fi yọjú sí wọn ní bọ̀rọ̀ alẹ́ gan nulẹ̀ ó ń yà mí lẹ́nu ọmọ rẹ̀ mi gangan ọmọ tẹ́sípẹ̀ lọ́rẹ̀ ní gbẹlódò rẹ̀ wọn ò sọ̀rọ̀ ọmọ yìí gan inú yàrá mẹ́rẹ̀ nínú ilé mi ń tilẹ̀kùn yàrá mi àbísẹ́ rọ́ mo pa kò síbi tí mo èèwọ̀ ń bẹ ọmọ mi ní àmú wọn lọ ṣáàjì yàrá mi mú tilẹ̀kùn yàrá kankan rí inú ilé mi ní kọ́lọ́fín kankan níjọ́ yà mí lẹ́nu èsì mọ́ lọ́lé olè kan rí àbí tí mo fọ́ lẹ́ẹ̀kan lórí gbégbá àgbọ̀mọ̀ nígbà lẹ́yìn kí n gbẹ lọ àbí kí n mọ̀ máa ṣe ẹyọmọ tí bá láti dìdájí ní mú tẹ̀sùn bá mi mò ń gba mọ́sìkì lọ́nu ń bá lẹ́yìn tó bá ọmọ ìbá sẹ̀ ìyàwó mi ní máa bá wọn parí ìjà pé èyí náà mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ sí ẹ bá sọ fún mi ní ayé ìjọ́ lè máa erúgbà táwọn kọ́sẹ́ ní máa tì mọ́ wa wọ́n máa sìn tẹ́ẹ̀ bá ti lè fún wa lówó wọn ò ní fẹ́ dúró kọ́sẹ́ mo ní báyé ṣe gbà ní ìṣẹ́nu máa sì máa wọn máa sẹ́ rẹ̀ máa fi sẹ́wọ̀n wọn ni tí wọ́n bá ṣe ń tí ọ̀dà èyí á máa fẹnu bọ́ ọmọ wípé tẹ́sí ọ̀dà nǹkan kan gbà bí mo sì máa bá fọ́nù lọ́wọ́ fọ́nù sí mi pẹ̀lú tó ṣẹlẹ̀ díẹ̀ sí aṣọ wọn ló díjà wọlé láàrin àdìmọ̀ àti kọ́sọ́mà pé aṣọ kan díjà mo tó pè ní ìṣẹ́jú ẹni mo ní gbọ́ ta ni wọlé jẹun fàṣẹ fanfàṣọ mo sọ fún ọ pé ẹni tó bá bá náà sọ tí ò bá fún ọ lówó tí n bá ní ló máa fún ọ má bá yẹ jà lọ́wọ́ yà mí lẹ́nu pẹ̀lú tó lọ gbé mi kọlu léèsì. àtẹwà gbọ́ tóun náà sọ pé bẹ́ẹ̀ ni.
ìtàbí náà ni wọ́n ti là mọ́lẹ̀ fún mi pé bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀kọ́ ni pé kí ni sọ ìyá ọmọ ìgbà mi rí wọn rí aṣọ ọ̀rọ̀ wọn mo fi ní sára àkójọ ni aṣọ kí ẹ wọ̀ yẹn aṣọ kìíní àjọ̀dá àdúgbò ni mo fi ní sára àkójọ ni màmá rẹ̀ lè mọ̀ mí mọ̀ wọn gbogbo ọmọ ẹsẹ rẹ lẹ́yìn ọmọ rẹ mi ìdẹ́ni àkàmọ̀ àwọn obìnrin àgbàlagbà gan tí wọ́n tó wá fojú ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ pé tẹ́tọ́ jẹ́ Tailor tẹ́ yẹ pé iṣẹ́ tó wọ́n máa wọn yóò mọ̀ tẹ́ tó wá máa fojú ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n wà láàrin wọn lọ́rọ̀ lẹ̀ lẹ́yìn kí n kàdé àwọn ilé ìwòlélẹ̀ oníwà akọ́ṣẹ́ gbogbo ìyàwó mi oníwà akọ́ṣẹ́ ni pé wọ́n fẹ́ mọ̀ pa àwọn tí ó yẹ pé kò sásọ obìnrin tí ò lè rán kò sásọ ọkùnrin tí ò lè rán kì í sọ̀dọ̀ obìnrin ló ti kọ́ṣẹ́ mi gá tóbi mo sọ̀rọ̀ fojú ṣiṣẹ́ ní ọ̀dọ̀ ẹlòmíì ní ó ní rárá dádì mi ó ní tó bá wà sọ lórí tẹlifíṣàn rẹ̀ tó bá snap ẹ̀ yóò ràn aṣọ yẹn bí òrírí yóò ràn ló wá yà mí lẹ́nu pẹ̀lú nǹkan tó ṣe tó lọ rí dánwò fún mi àkóbánilé fún mi náà ọmọ ọtí bá ti fi jẹ́rìí jẹ́jẹ́ mi mọ̀ ń lọ ìbáyé jà ládùúgbò jẹ́jẹ́ mi mọ̀ ń lọ kọ́sẹ́ tó lè sọ pé kọ́bọ̀ jà ládùúgbò rẹ̀ lè báyé jà owó mo ní nàìjíríà mo ní ní tí fi rọrùn máa báyé jà ládùúgbò ẹjọ́ tó mi ó wà ní ọ̀gá bàbá ó ti tó ẹ̀yin òbí wa sẹ́rí àwọn ọmọ tá a bá tí ẹni tí ò bá tí ì lọlé ọkọ àbí tí ò tí ì ní ìyàwó kódà bó ti lọlé ọkọ kó tó ti níyàwó tó ti lọ́kọ ẹ dákun ẹja máa súnmọ́ wọn dáadáa ká máa béèrè ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè àwọn ìlàkọjá. ìgbà tí bàbá ń sọ̀rọ̀ nípa Faruku wọ́n ní kò lọ́rẹ̀ẹ́ báwọn ń ṣènáwó nú ẹbí kò ní í wá òun àti iṣẹ́ ẹ̀ ni. ìgbà míì lónílẹ̀sì máa kó bá yé èèyàn òun nìkan ni ibi tí ẹ̀ kó kí wọ́n introduce ẹ̀ sí wọ́n padà introduce sí. now Faruku ó ní orí fóònù bóun ṣe máa ń pósì tó máa ń ṣègbà tó máa ń ṣàwo orí fóònù ni wọ́n ti máa ń bá a sọ̀rọ̀ lórí ìgbésí ayé akọsákọ torí pé kò wá ráyè wọ́n máa bá a sọ̀rọ̀ wọ́n máa sẹ́ndì oríṣiríṣi fídíò sí nípa akọsákọ kálí ó lọ́rẹ̀ẹ́ tó lọ́rẹ̀ẹ́ dáadáa tóun náà máa jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ó lè má kó sínú inú ságo tó kóra ẹ̀ sí ó lè má kó sí tó fi jẹ́ pé gbogbo àwa èèyàn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwa òbí abẹ̀yìn torí Ọlọ́run àwọn ọmọ wa tó bá jẹ́ pé ẹ̀wọ̀n lọ́rẹ̀ẹ́ òun nìkan ni kì í bá ọkùnrin ṣe kì í bóbìnrin ṣe ní má dá ṣe ni kò lọ́rẹ̀ẹ́ ọkùnrin kò lọ́rẹ̀ẹ́ obìnrin ẹ sún mọ́ wọn dáadáa ẹjọ́ rẹ̀ ẹ̀wọ̀n ẹ̀yin òbí èyàn láti lọ́rẹ̀ẹ́ ó kàn jẹ́ pé ó kàn gbọ́dọ̀ lójú irú ọ̀rẹ́ tí ó ní ni fi bàbá rẹ ṣọ̀rẹ́ fi ìyá rẹ ṣọ̀rẹ́ ó má sí tó ò lè sọ fún wọn kó má sí irú tó ò lè fi hàn wọ́n ìyá rẹ bàbá rẹ nìkan ni wọn lè fi ẹ́ ṣe yẹ̀yẹ́ bọ́ ọ bá sọ̀rọ̀ tí ò yé ọ fún wọn ẹ jọ̀ọ́ ká nígbà tí Faruku wọ́n sẹ́ndì wọ́n bá sọ̀rọ̀ ìbáṣepọ̀ ọkọ akọsákọ tó sì délé tó sọ fún bàbá rẹ̀ níbo jẹ́ pé kò kú lọ́rẹ̀ẹ́ kankan ta dádì nǹkan báyìí ni bàbá rẹ̀ ó sọ fún pé má rìnrìn bẹ́ẹ̀ o ọ̀nà àánú ni o bí wọ́n ṣe ń sẹ́ndì fídíò tó bá ti sọ báwọn tó bá ti bẹ̀rẹ̀ sí ní sẹ́ndì fídíò sí yóò blọ́ọ̀kì wọn dànù ni àti pé ẹ̀yin òbí náà sì rèé tọmọ yín lọ rèé kọ́ṣẹ́ ẹ mọ irú iṣẹ́ tọmọ yín kọ́ ẹ mọ ibi tó wà o irú àwọn èèyàn tí ń bá ṣe o ọmọ yín sun lé iṣẹ́ ń sun bìkan ẹ mọ ibi tó ń sun o ẹ trọ́ọ̀sì àwọn tó wà ń bẹ o ẹ dákun torí bí wọ́n bá tọ́jú ọmọ yìí náà tó lè padà tó lè rí gẹ́gẹ́ bí ọ̀dọ́langba ọmọ kékeré ọmọ 14 years tó bá tọ́jú ẹ̀ tó sì padà dá pé tó lè padà ó lè dàbí bí Ọlọ́run ṣe dá a mọ́ àìmọye kan tí ó ti bàjẹ́ lágọ̀ọ́ ara rẹ̀.
àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ nínú bíbélì kí ni Sódómù àti Gòmórà kí ló ṣẹlẹ̀ sí wọn ò ní parun dáàdi Faruku ètò wà ńlẹ̀ yìí ó ju agbára tiwa lọ ká ní aníkápá láti ní kí Faruku máa lọ kí bàbá ìyẹn náà máa mọ́ wọn lọ kẹ má pàdé mọ́kàn lọ tọ́jú ẹ̀ àbá ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ju ìkápá wa lọ ẹ sì gbọ́n tí bàbá sọ wọ́n làwọn ò fẹ́ nǹkan kan ju kí ni bàbá ìdájọ́ òdodo ẹ sọ̀rọ̀ sí kí ni ìdájọ́ òdodo wọ́n ní ìdájọ́ òdodo làwọn fẹ́ a jẹ́ pé ó kù sọ́wọ́ ẹlẹ́dàá Faruku ẹlẹ́dàá bàbá rẹ̀ àti ẹlẹ́dàá ìyá rẹ̀ kò sí lọ́wọ́ tiwa mọ́ ọlọ́run á ibi tí ó bá já sí àwọn ọmọ ibi tó lè já sí náà àtàwọn pé yóò jábì kan yóò máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ọkùnrin tó tún kù bẹ́ẹ̀ tẹ́ ń dọ́gbọ́n ṣe tẹ́ ń dọ́gbọ́n hùwàkiwà torí jọ tí àkàrà bá tú epo ìbá dá kẹ́ ẹ jáwọ́ ní ìsìn yìí kó tó di pé yóò dẹ̀ sísìn yín la kó tó di pé ipá yín ò ní ká mọ́ criminal offence ní Nàìjíríà o èmi ò mọ̀lẹ́ bòmí o ṣùgbọ́n ti ìlú tá a wà yìí criminal offence ni Ọlọ́run ṣàánú fún gbogbo wa. ọlá bí mo ṣe pe ọlá yẹn ètò yìí ẹ jẹ́ kí ọmọ yẹn ó dìde máa lọ ta bàbá rẹ̀ náà ẹ dìde ẹ máa lọ ta kí Faruku náà ó dìde kí ọlá ó fa Faruku lọ́wọ́ kí wọ́n jọ bọ́ta kí bàbá Faruku náà ó tẹ̀lé èyí tó tún kàn nínú ìgbésẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà ti mọ̀ bó bá dẹ̀ ṣe rí ní ọjọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa gbọ́ bí ọ̀rọ̀ ń bá dé kọ́lọ́n kó ṣàánú fún gbogbo wa Faruku àfọlọ́hún sìn ọ́ o àfọlọ́hún sìn ọ́ o àfọlọ́hún sìn ọ́ o. Adégbóyè ganu sọ mo ti fi ọ sọ́ọ̀nì mẹ́ma sí mọ́ jẹ́. Sóde. Ó tọ́ ni mo ti fẹ́ sọ́ọ̀nì mẹ́ma. máa sọ mọ́ wádàá máa sọ̀rọ̀ sí. Adégbóyè ganu sọ. Adégbóyè ganu sọ. ṣé ó kọ́ tèmi ló dáa. tí bọ́ ọlọ́kọ rẹ̀. sọ́ọ̀nì mẹ́ma sáàdà kọ. ṣé o tí ì fẹ́ ni. mo ti gba introduction nọ́mọ́nọ́mọ́. ṣe é kàn fúnra yín lóyún. àkàrà lóyún ni introduction àti kankan oyún yẹn gan yẹn fẹ́ gbà. ẹ má sùn mọ́ ẹ má sùn ẹ. oyún yẹn gan yẹn fẹ́ gbà nígbà tí wàhálà pọ̀. kí ló ayé tó padà gbà. nígbà tí wàhálà pọ̀ ló fi gbà. ó yẹ pé wàhálà mo fi wò pé nǹkan pẹ́ẹ́sì mi fi ní kí n gba oyún yẹn. nígbà tí wọ́n ọmọ kan àbúrò mi kan wà tó jẹ́ tó ń ṣe ẹ̀jẹ̀ ní Òṣùn. kí ló tó fẹ́ gbóyún gbà tó ṣé o wọ́kọ́ ló fún lóyún. mo ti gbà náà nìyẹn. ìgbà tí ó ní fẹ́ lọ́wọ́ ó wò pé ta ni ó máa bọ́ ọmọ. wọ́n mọ̀ kó ìníṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀. ìmọ̀ ọ̀nkàn ìmọ̀ ṣé oṣù mélòó ilẹ̀ fi jọ. Adétayọ̀ bàbá rẹ̀ Adétayọ̀ bàbá rẹ̀. Mr. Man o ti tó. Adégbọlá náà ni bàbá ìyá tiẹ̀ náà. kí ló dé tí a wá jà ni. oṣù mélòó ilẹ̀ fi jọ ṣe boyfriend man friend girlfriend woman friend. bí oṣù mẹ́ta. oṣù mẹ́ta péré oyún bá wọ̀. Yes. ìgbà tí. kí lorúkọ yín dáadáa. Adégbóyè ganu sọ. Yes ìyẹn orúkọ tiẹ̀ kí ló kọ dáàdi yín. Adétayọ̀ nù sọ. Adétayọ̀ ẹ wá jẹ́ Adégbóyèga Nusro Adétayọ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn ẹ fún kọ dáàdi yín ẹ fi gbà lẹ́yìn Adégbóyèga Nusro Adétayọ̀ àbí. Yes ó ní ẹ máa gbọ́ ẹ padà ẹ̀yin náà rojọ́ ti yín o mo kàn fẹ́ sáré bí láwọn kankan ni o ó lè má fi nǹkan kan ẹ̀yẹ náà kí n sókè no ẹ má gbọ́n kí ní sínú stúdíò wa ẹ jọ n tí mo ní ẹ̀nà nìkan ẹ má gbọ́n bọ́ksà yín o ẹ má di lẹ́yìn lẹ́ mú nǹkan yín wáyé lẹ́mú lọ kí ni ọwọ́ yìí ó lè má fi pa ara kóhùn kẹ́ tó jọ ṣe lọ́kọláya bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. dájú sẹ́yìn tó mú dání ìyìn rírí. o rírí. àti pé ẹ mọ̀ gbọ́ o ká tẹ̀lé èèyàn gọ́ lóòótọ́ ká léèyàn gọ́ lóòótọ́ sẹ́yìn lè sọ̀rọ̀ báyìí àti pé ó ṣe rí tí obìnrin fi nǹkan sójú ara fún ọ tó ní lè sọ̀rọ̀ pé kí ni tó sójú ara.
tó fi nílé sọ pé kí ni tó fi sojú àwọn aláìsè dèdèrìn àti pé ṣé dèdèrìn mọ́ sọ̀rọ̀ báyìí and then boxer dèdèrìn tó mú dání so ó máa ń wọ boxer kan mo wá sọ fún pé ṣé ìwò tiẹ̀ ní boxer pé méjì ó lè. àǹtí ní sọ ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ gangan kẹ́tọ́ òde mò ń bọ̀ wá. àǹtí ní sọ ó yá ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín gangan bẹ́ẹ̀ ti pàdé bó ṣe doyún bó ṣe di pé ó lọ Ghana tó ń sẹ́ǹdì owó tí ó sọ pé àfà padà gbowó lọ́wọ́ yín ta property bó ṣe di pé boxer àti tó ní ẹ̀ ń lò fún òun gbogbo ẹ̀ tó fi wá dò ní ó yá. Yes ẹ bàbá mi sọ̀rọ̀ sókè ẹgbẹ́nu sí máìkì yẹn dáadáa kí gbogbo àgbáyé ó lè gbọ́ yín. nígbà tí èmi àti ẹ̀ta jọ wà ní ojú ọ̀nà ó ní mo lóyún fún so ìgbà tí mo dẹ̀ lóyún tán mo sọ fún pé mo lóyún so mo ń rí bí ẹni tí ó rẹ̀ jẹ́ àti láti gbóyún ìgbà mi ò lè wọ́dọ̀ wá kó ní òun lòun lóyún ó lè dọ̀la kó ní kèé sóhun lòun ní so ìgbà tí oyún yẹn tó ṣàpè bíi 6 months ṣá ó ṣàkó ọkọ mọ́mì rẹ̀ wá ó mú mọ́mì rẹ̀ wá àti àbúrò mọ́mì rẹ̀ pé kìí ṣe pé ó fi tinútinú náà mú wá wọ́n fọ̀ọ̀zẹ̀ mú wá náà ni ó ṣàmú mọ́mì ẹ̀wà tàbúrò mọ́mì rẹ̀ ìgbà tí mọ́mì ẹ̀dẹ́ wọ́n ní ọmọ àwọn ò ní sẹ́ lọ́wọ́ o kìí ṣe tó lè tọ́jú ọmọ ìwé ìmọ̀ ti sọ̀rọ̀ ọjọ́ náà bíi pé wọ́n fẹ́ jẹ́ kọ́ ọmọ wọn kó fẹ́ yàwó ó sì gbọ́ ọmọ wọ́n sà lọ ọjọ́ náà tí mo fi bímọ mọ́mì rẹ̀ ò yọjú sí mi tí mo fi bímọ mọ́mì rẹ̀ ò yọjú sí mi nígbà tí mo dẹ̀ ń rẹ ẹrù ọmọ kò fún mi ní fáìnà báyìí pé fi rẹ ẹrù ọmọ ṣe gbá ṣàwò tẹ́nira rẹ̀ kò bọ́ sí mi lọ́wọ́ àwọn fámìlì mi náà ni wọ́n ra gbogbo ẹrù ọmọ kódà ọ̀dọ̀ wa gan ni mo bímọ sí gbà tí mo ṣáà. níbo lẹ wá ta ló wá gba ibi ọmọ. ibi ọmọ àwọn bọ́dà rẹ̀ kan wá wọ́n wá gba ibi ọmọ. so ọ̀dọ̀ wa náà mo ṣáà bímọ sí gbà tó di ìjọ tí mo bímọ ṣá àbúrò mọ́mì rẹ̀ wá wọ́n ní àwọn wá wò mí pé àwọn gbọ́ pé mo bímọ òun ṣàṣáájú ọmọ kìnínní kan ní ọjọ́ karùn-ún tí mo bímọ òní mọ́mì rẹ̀ tó wá àwọn àti àbúrò wọn kan wọ́n dẹ̀ wá wọ́n fún mi 2000 wọ́n ní ẹsẹ̀ ń dún àwọn ni o àwọn fẹsẹ̀ kọ́ torí ẹ̀ ní ò jẹ́ káwọn ráyè ìgbà kan àwo kan so ó wá di ó kọ̀ lásùnà ọmọ òun náà ló wá mú mi pé àwọn fẹ́ lọ ṣe súnà ọmọ ní ilé fámìlì bàbá yóò òun ibẹ̀ làwọn ti fẹ́ lọ ṣe súnà ọmọ mo sá lọ bẹ̀ ní ó kọ̀la ìjọ kejì wọ́n sá ṣe súnà ọmọ ìjọ yẹn ẹ̀gbọ́n àbúrò ọmọ mi rẹ̀ wá béèrè lọ́wọ́ mi pé ṣé èmi àti bọ̀bọ̀ ṣé ká sì fẹ́ra wa ni àbí màá gbọ́ ọmọ fún un òun náà ló ní kí n wà lọ́dọ̀ òun pé òun ò fẹ́ mi mo ṣá wà lọ́dọ̀ rẹ̀ gbogbo ìgbà yẹn àwọn fámìlì ẹ̀gbọ́n orí náà rí wọn kò ní owó kankan lọ lẹ́yìn kó rìn káàkiri kó tẹ̀lé tírélà tí ó bá ní owó lọ kó mọ́ tẹ̀lé tírélà ó lè dé ní ọ̀sẹ̀ méjì kó mú 5000 wálé. iṣẹ́ kí ni wọ́n ṣe ń gbà yẹn. ìníṣẹ́ mo ṣe ń kọ́ṣẹ́ ń gbà yẹn tí mo fi lóyún gbà yẹn. so fámìlì mi náà ni wọ́n gbé ráìsì wa wọ́n gbé wa gbogbo tá a bá jẹ fámìlì náà ló mọ̀ gbé fún wa àwọn fámìlì rẹ̀ wọ́n dùn wọ́n fún ní tẹ̀lé ra àgbọ̀sẹ̀ wa. tọ́mọ fi pé oṣù 11 lòun náà wá wò pé ṣé òun náà àzìn ọmọkùnrin ṣé òun ó wà jókòó rẹpẹtẹ ni ó ṣàṣìṣe lọ ó lọ sí Ghana ní December 2023 òun ló lọ sí Ghana ìgbà tó ṣáàdé Ghana Ọlọ́run ṣàṣeyanu ó ń ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ó ń sẹ́ǹdì owó oúnjẹ ìgbà tó ṣáàdé láti Ghana ó ra machine fún mi ìgbà tó ra machine fún mi ó pé ìgbà tó wà ní Ghana ó máa ń sẹ́ǹdì owó ó máa ń sẹ́ǹdì lẹ́yìn tá a bá kàn jọ ìjà lásán ní sẹ́ǹdì ebi ó pa wà ní jẹ ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá jà tá a bá jà ó máa ń sẹ́ǹdì owó ó lóun máa ń sẹ́ǹdì owó oúnjẹ ó máa ń sẹ́ǹdì owó láti fún màmá òun. ó máa ń sẹ́ǹdì 5000 mi kò tí tó wálé ẹ̀mejì ló sẹ́ǹdì ní kó tó dìgbà léya irọ́ màmá náà ní nǹkan owó fún yín ní kó tó wálé gbà léya ó sẹ́ǹdì 5000 lẹ́ẹ̀mejì mo dẹ̀ kó fún wọn so ó dẹ̀ máa sẹ́ǹdì gbà tó dẹ̀ wálé láti nígbà léya yẹn ó ra machine fún mi ó hàn pé owó tó ń fún mi ó lè mọ́tò èmi náà dẹ̀ ti mọṣẹ́ díẹ̀ kí n mọ̀ fi ṣiṣẹ́ kí owó tí n bá pa kémi náà mọ̀ fi kún owó oúnjẹ mi ó ń sẹ́ǹdì 10,000 gbà yẹn so ó ṣàtún lọ padà gbàléyà ó lọ ìgbà tó ra machine tán ó tún padà sí Ghana padà ìgbà tó wá débẹ̀ ó ń sẹ́ndì owó kọ̀ọ̀kan sí mi ó lè sẹ́ndì 20,000 gbà mí 30 tó yẹn fi pé 320 yàtọ̀ sí pé ó ń sẹ́ndì owó oúnjẹ sí mi ó dẹ̀ sẹ́ndì owó ẹ̀kan sí mọ́mì rẹ̀ náà pé kí n lọ kó fún wọn mọ́mì nìyí nǹkan ó fún yín tẹ́ ẹ jókòó lórí bẹ́ẹ̀dì bí mo ṣe kó fún yín lẹ́ka máa sọ̀rọ̀ ẹ lọ máa sọ̀rọ̀ ẹ lọ. wọ́n sẹ́ndì owó sí mi and then àbúrò rẹ̀ tán ló sẹ́ndì owó sí mi normal àbúrò rẹ̀ yẹn ti sẹ́ndì owó sí mi jọ yẹn
ó wá sọ pé kí n lọ kó fún mọ́mí òun mo ní ìléráyè ó wá ní kí n transfer owó yẹn sí àbúrò wọn kan lórí ta pé Kùdùsì ló kọ ọmọ mọ́mí tán dùn yìí mo dẹ̀ send 5,000 yẹn sí pé kó bá mi kó fún grandma o pé èmi ò lè ráyè lọ sí oríta péré jọ yẹn mo ṣáà transfer owó yẹn sí 320 yẹn gbà tó ṣáà tí 320 yẹn pé lọ́wọ́ mi ó ní kí bóun send ẹ̀ sí bọ̀dọ̀ since pé kò sówó kankan lọ́wọ́ mi mọ́ ó ṣáà ń threaten mi kí bóun send owó sí bọ̀dọ̀ òun gbà kàwó kan fún bíi oṣù mẹ́ta ìgbà tí wàá owó yẹn send kò send owó fún oṣù mẹ́ta ó ní ó dìgbà tí n bá tó rí 320 yẹn send sí bọ̀dọ̀ òun kóhun tó lè send owó oúnjẹ sí mi ó ṣáà wálé ní December 3 ìgbà tó wálé ó ṣáà ń béèrè pé owó tóun send sí ibo lówó yẹn wà kò sówó kankan lọ́wọ́ mi mọ́ bí tí owó wà kí n bá ṣàtúnṣọ fún bẹ́ẹ̀ yóò mọ ní ọ̀fọ́ tí ẹnu ìwọ ló mọ̀ kíní kan ọ̀fọ́ tí ẹnu ìgbà tó rí ó ní kò sáyọ̀nù lé mọ́ mo ní ayọ̀ yẹn ti bàjẹ́ pé gbà tó dé bàjẹ́ tó blow èmi ti sọ sínú gbóǹtèmi pé mi ò mọ̀ pamọ́ tó ayọ̀ ń ṣe ó ní òun ò rí fáànù mọ̀ mo ní ìmọ̀ ń pa fáànù ìmọ̀ mo ṣe bóyá gbà tó wálé because fáànù yìí ò ṣiṣẹ́ pé bóyá gbà tó wálé mo ṣe bóyá o lọ gbé fún ọ̀rẹ́ rẹ̀ tó lọ mọ́ ṣe fáànù lọ́dọ̀ rẹ̀ ni ó ṣáà ní òun ò gbé fáànù o lè mọ̀ ọ̀mọ̀ kankan parẹ́ lóòótọ́ torí wọ́n máa ń jí nǹkan nulẹ̀ kódà kó bọ́ bá tẹnu ọ̀nà ò ní bá nulẹ̀ èmi ṣe bóyá o ti gbé lọ ní oṣù yẹn ó ti lọ gbé fún ọ̀rẹ́ rẹ̀ tó fẹ́ ṣe fáànù òun ló gbà léyìn àbí. òun ló gbà. ilé tó yẹ pé tẹ bá kó bàtà alẹ kílẹ̀ tó mọ́ wọ́n ti jí bàtà lọ. kódà kó fọ aṣọ kó sábà yóò jókòó ti aṣọ rẹ̀ tí ó fi gbẹ ṣèbọn ló jókòó kó tó kó wọlé bẹ́ẹ̀ ní irọ́ ni àdúgbò gbò nìyẹn ní tí ọ̀yà ni ẹ má dà kọ ilé ẹni ẹlẹ́ni o ẹ̀dá ok ó yẹ tẹ̀síwájú. so ó ṣáà béèrè àwọn nǹkan yẹn ìmọ̀ parí ó wá di bí ọ̀rọ̀ 320 yẹn bó ṣe ń cast tó lọ sọ fún ẹ̀gbọ́n rẹ̀ pé 320 mo ṣáà ní 320 yẹn yìí fi ṣe nǹkan kan yìí ná 320 mọ́mí yìí tán wọ yẹ́lò yìí wọ́n ṣáà wà ní ìgbà tí 320 yẹn ń ṣẹlẹ̀ gangan pé ibo ló kó 320 sí mo ṣáà sọ. ẹ jọ ẹ tẹ̀síwájú jàre. mọ́mí yẹn ṣáà wà wọ́n wá pariwo kódà aago 6 àdájú wọn ti jí wá tó ti pariwo owó ọmọ àwọn èmi náà kinní kan èmi ò pònú lé ìgbà kan àwo kan 320 ìmọ̀ pa 320 yẹn kinní kan wọ́n ṣáà gbọ́ wọn lọ́wọ́ mo ṣáà ní ẹ mọ̀ gbọ́ ọmọ yín lọ torí wọ́n pariwo pé èmi arúgbó lè mi kinní kan ẹ mọ̀ gbọ́ ọmọ yín lọ ìjọ yẹn ṣá wọ́n ṣáà ní kò ní fi ọmọ ìjọ yẹn mi ṣáà sún lé ní ọjọ́ yẹn gbà tó mo lọ sùn ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ó dà pé bí ó ṣe wá rí mi lé ó wá sọ fún ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin kan pé òun ò mọ̀ rí yàwó òun lé àwọn wọn ní kó lọ mọ́lọ́pàá target pé kó lọ sọ fọ́lọ́pàá pé òun ò rí mi lé o òun náà ṣàkọrí target àríṣekọ́lá àwọn náà sọ fún bẹ́ẹ̀. ẹ̀lẹ́ tí ń bẹ mú mi wá ó ti gbẹ ẹ bá ń wá omi. kalẹ̀ sọ̀rọ̀ sí máìkì ni kí ló kọ rẹ. Àjọkẹ́ lórúkọ mi. Àjọkẹ́ kí ni. Adédoyin. Àjọkẹ́ Adédoyin ọmọ bo ni ọ́. ọmọ Ifẹ̀ ni. ọmọ Ifẹ̀ dáàdì ẹ̀ ń kọ́. Dáàdì mi wà lẹ́kọ̀ọ́. wọ́n wà lẹ́kọ̀ọ́ kí ló kọ dáàdì ẹ̀. Ìdòwú lórúkọ dáàdì mi. má. Ìdòwú ló kọ dáàdì ẹ̀. Ìdòwú kí ni. Adédoyin. Ìdòwú Adédoyin ọmọ Ifẹ̀ Adédoyin Ifẹ̀ bẹ́ẹ̀ni sà. Adédoyin Ìdòwú Adédoyin Ifẹ̀ bó ló ṣe wá Adédoyin àti Ifẹ̀ ok mọ́mí ẹ̀ ń kọ́. mọ́mí náà wà nífẹ̀. àwọn náà wà nífẹ̀. bẹ́ẹ̀ni. kí ló kọ mọ́mí ẹ̀. Ìfẹ́ lórúkọ mọ́mí. Ìfẹ́ tó ń gbé Ifẹ̀ wow iṣẹ́ kí ni mọ́mí ẹ̀ ń ṣe nífẹ̀. mi ò lè sọ torí pé mi ò gbé pẹ̀lú wọn. o gbé pẹ̀lú wọn. ọ̀dọ̀ ta ló wá ń gbé. ọ̀dọ̀ ẹni tí mò ń gbé bí ẹ̀gbọ́n náà ló ṣe jẹ́ sí dáàdì mi. sí dáàdì ẹ̀ ní Ifẹ̀ kí ló yẹ tó sákò ń bẹ̀. làbítọ́ yìí máa ń ṣe sí mi ló jẹ́ kí n kúrò níbẹ̀. kí ló kọ̀ ọ̀dọ̀ tẹ̀ ń gbé nífẹ̀. Bumite làwọn èèyàn mọ̀ wọ́n sí bọ̀. kí ló pé. Bumite làwọn. Bumite Bùnmi iṣẹ́ kí ló ń ṣe. bí apalọ̀ ni. níbo ló ti ṣe bí apalọ̀. tábà ti dé ilé ṣàgàrà tábà wọ ní ilé ṣàgàrà. ok. Ìfẹ́ tó ń gbé
ìfẹ́ tó ń gbé Ifẹ̀. kí ló kọ rẹ. Àjọkẹ́. Ìfẹ́ ìyá Àjọkẹ́ Adédoyin tó ń gbé Ifẹ̀ ọmọ yín wà lágídígbò. Ìdòwú Adédoyin tó ń gbé ní Èkó ọmọ Ifẹ̀ ni. Àjọkẹ́ Adédoyin ó wà lágídígbò. Bùnmi tí wọ́n ń ta àwọn nǹkan mímu tí wọ́n ní bí apalọ̀ ní Iléṣà garage àbí nínú Ọ̀jájá garage àbí Iléṣà garage ní Ọ̀jájá Bumite Àjọkẹ́ ọmọ Ifẹ̀ tó ń gbé Ifẹ̀ Àjọkẹ́ wà lágídígbò. Àwa fẹ́ rí Bumite a fẹ́ rí Ìfẹ́ a sì fẹ́ rí Ìdòwú Adédoyin ọmọ Ifẹ̀ ní gbogbo yín. Ẹ yọjú sí wa lágídígbò lórí ọ̀rọ̀ Àjọkẹ́. Ẹ ti gbọ́? O fẹ́ gbọ́dọ̀ wọn mọ́ ni. fẹ́ kí dáàdi mú mi sọ́dọ̀ mi fẹ́ gbé lọ́dọ̀. Kí dáàdi ẹ mú ẹ sọ́dọ̀ yes. Dáàdi Àjọkẹ́ Ìdòwú Adédoyin àmọ́ retí yín lágídígbò kí ló mọ́ kọ́ lé yín nífẹ̀ẹ́. inú ọjà yẹn là ń gbé bo family house wa nífẹ̀ẹ́ ó wà ní. inú ọjà jálẹ̀ ń gbé family house yín ní Ifẹ̀ níbo ló wà. ó rántí ebi ìran padà àwọn létí ló sẹ̀gẹ̀ báyìí. bọ̀dá ó lẹ́yìn náà ti wá. Ifẹ̀ lẹ́yìn náà kí ló kọ yín. Kórèdé kí ni. Àwòtóyè. Sá. Àwòtóyè. Kórèdé Àwòtóyè. Dádì yín kọ́. Wọ́n wà nífẹ̀. Mọ́mì yín kọ́. Wọ́n wà lẹ́kọ̀ọ́. Kí ló kọ dádì ẹ. Báṣọ̀run. Báṣọ̀run kí ni. Àwòtóyè. Báṣọ̀run Àwòtóyè. Níbo ni wọ́n ń gbé nífẹ̀. Mọ̀dákẹ́kẹ́. Ifẹ̀ kọ́ Mọ̀dákẹ́kẹ́. Mọ̀dákẹ́kẹ́ ọ̀tọ̀ Ifẹ̀ ọ̀tọ̀. Mọ̀dákẹ́kẹ́ ni wọ́n ń gbé. Ọmọ Ifẹ̀ ni ṣùgbọ́n Mọ̀dákẹ́kẹ́ ni dádì rẹ̀ ń gbé. Báṣọ̀run Àwòtúndé. Àwòtóyè. Báṣọ̀run Àwòtóyè wọ́n ń gbé ní Mọ̀dákẹ́kẹ́ ṣùgbọ́n ọmọ Ifẹ̀ ni wọ́n. Kí ló kọ mọ́mì rẹ̀. Tọ́yìbá. Tọ́yìbá kí ni. Àwòtóyè. Tọ́yìbá Àwòtóyè àti Báṣọ̀run Àwòtóyè. Tọ́yìbá ń gbé Èkó Báṣọ̀run ń gbé Mọ̀dákẹ́kẹ́ ṣùgbọ́n ọmọ Ifẹ̀ ni wọ́n. Afẹ́rin lágídígbò Kórèdé Àwòtóyè ó wà lágídígbò. Ẹ ti gbọ́ Ifẹ̀ ó di méjì bọ́sẹ̀gbẹ̀ kan. Ẹ kálẹ́ mà. Kí ló kọ yín. láti kìlọ̀ ẹ farabalẹ̀. Àpèkẹ́. Àpèkẹ́. Bẹ́ẹ̀. láti tó fẹ́ dákọ̀ Làtífá lẹ́ẹ̀kan tí ó jẹ́ Làtífá náà ni. ó dà. Àpèkẹ́ Làtífá kí ló kọ dádì rẹ. Babátúndé. Babátúndé kí ló kọ mọ́mì rẹ. Mo mọ orúkọ mọ́mì mi. ó dá mọ́mì ẹ mọ̀ ni. Mo dá wọn mọ̀. ó wàá mú kọ wọn. Bẹ́ẹ̀. ẹ jọ gbé ni. ẹ jọ gbé. àjọ gbé pọ̀. ẹ jọ gbé pọ̀. ọ̀dọ̀ ta ló ń gbé. ọ̀dọ̀ ẹ̀gbọ́n dádì mi mò ń gbé. ọ̀dọ̀ ẹ̀gbọ́n dádì ẹ náà ni wọ́n náà ń gbé. kí ló kọ ẹ̀gbọ́n dádì ẹ tó ń gbẹ́dọ̀ wọn. alájà ni mo mọ. alájà iṣẹ́ kí wọ́n ṣe. mo ń ta bóńkẹ́. bóńkẹ́ níbo. ní. Ìbàdàn ni Ifẹ̀. níbo wá ní. Kútọ̀nù. Kútọ̀nù bó lè ṣe á dé Nàìjíríà. no Ìbàdàn ní ọ̀dọ̀ wọn àwọn máa lọ síbi bẹ́ẹ̀. àyà mi ti já. Ìbàdàn lẹ ń gbé. Bẹ́ẹ̀. lọ́dọ̀ alájà. Bẹ́ẹ̀. àwọn làlájà wà báyìí. wọ́n ti lọ sí travel. wọ́n ti lọ Kútọ̀nù wọ́n lọ ra bóńkẹ́. ibẹ̀ wọ́n ti máa ta. ibẹ̀ wọ́n ti ta bóńkẹ́. Bẹ́ẹ̀. mo wà dádì ẹ̀ ń gbé. dádì mi ti kú. mọ́mì ẹ̀ ń kọ́. mọ́mì ọ̀rẹ́ mọ́mì mi. ó rẹ̀ wọ́n níbo ló wà. wọ́n wà ní Ìlọrin. Ìlọrin lọ́dọ̀ ta ni. lọ́dọ̀ kínní
mọ́mì tó bí mọ́mì mi ọ̀dọ̀ wọn wà. ìbẹ̀lẹ̀ wà láti tọ́jú wọn. Bẹ́ẹ̀. àwọn ẹ̀gbọ́n ńkọ́. Ìlọrin náà ni gbogbo wọn wà. àtàbúrò rẹ náà. Bẹ́ẹ̀. kí láyé tó sápò lọ́dọ̀ alájà. nítorí pé bá ṣe máa ń ṣe mí ni mo fi. ọmọ bondadi ẹ. mo ò mọ ìlú wọn. ọ mọ ìlú wọn. ṣé ọmọ Ìlọrin ni mọ́mí ẹ ni. Bẹ́ẹ̀. ṣé o mọ̀ dọ́ gàmá rẹ ńlọrin. o mọ mi bẹ́ẹ̀. ò fi bẹ́ẹ̀ mọ bíbí. níbo lẹ́ ń gbé Ìbàdàn. ní Trinity. o mọ nọ́mbà alájà ni. mo mọ nọ́mbà wọn. ṣé tá a bá dé Trinity á rí nọ́mbà alájà. fóònù tó wà lọ́wọ́ ọmọ wọn ló mú dání. níbo lọmọ yẹn wá wà. ilé náà lọmọ yẹn wọn wà. Níbàdàn yìí. Bẹ́ẹ̀. ìyá lọ bẹ́ẹ̀ ṣé wo mọ Ìbàdàn. níbo ló fẹ́ máa gbé báyìí. mo fẹ́ padà sí bẹ́ẹ̀ mọ́. níbo ló fẹ́ máa gbé. kí wàá lọ lọrin. Bẹ́ẹ̀. ẹ̀yẹ tá a bá ti rí ọmọ alájà wọ́n sọ bá ṣe ráwọn fámìlì ìyá rẹ̀ nílọrin. àwọn náà mọ̀ ìjọ tí fúnra wọn wá kó àwọn ẹ̀gbọ́n mi ní Ìbàdàn. ta ló wá kó. àwọn ará Ìlọrin. ó sì ṣe kọ́ máa wẹ̀ báyìí. kí ló kọ mọ́mì rẹ lẹ́ẹ̀kan sí. mo kọ mọ́mì ẹ. kí ló kọ àwọn ẹ̀gbọ́n rẹ. Ikima àti Khalid. Ikmat àti Khalid. Bẹ́ẹ̀. ó kọ àbúrò rẹ kọ́. àwọn Táyé Kẹ́hìndé ni. Táyé Kẹ́hìndé ni. Bẹ́ẹ̀. ìwọ ni Latifa Àpèkẹ́. Bẹ́ẹ̀. Ikmat àti Khalid ló kọ àwọn ẹ̀gbọ́n rẹ̀. àwọn àbúrò ẹ̀ ní Táyé àti Kẹ́hìndé orúkọ tiẹ̀ gangan ni Latifat Àpèkẹ́. ẹ̀yin ẹbí olóhùn òmókọ ẹbí òun òmókọ ìyá òun. ṣùgbọ́n ìdí tàbí dákọ̀ àwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò ẹ̀ ni pé ó ṣeé ṣe kẹ́yìn ẹbí ìyá rẹ̀ ó máa gbọ́ kẹ́mọ̀ká àwọn ọmọ tó dákọ̀ yà àwọn ọmọ àbúrò mi nì àbáwọn ọmọ ẹ̀gbọ́n mi nì ẹ kàn sí wa lágídígbò kí alẹ́mọ̀bọ́mọ yóò ṣe dé lọ́rin ó lóun ò mọ fámílì àòsì kankan lọ́rin kò mọlé tán gbé bẹ́ẹ̀ sì rèé ọ̀dọ̀ aláàjà tó ń gbé nílẹ̀ Ìbàdàn yìí àwọn náà ò mọ ibi tí wọ́n ń gbé nílọrin ṣùgbọ́n àti ẹ̀gbìyànjú àdé Trinity lọ́dọ̀ aláàjà ó lóun ò fẹ́ gbọ́dọ̀ wọn mọ́ àdọ́dọ̀ wọn a lè mọ ohun tó ṣẹlẹ̀ Ọlọ́run kó kú ṣàánú wa lẹ́lẹ́ bọ́sẹ̀gbẹ̀ kan ọ̀dà ẹ kálẹ́ ẹ máa sọ̀rọ̀ sókè dáadáa orúkọ yín Fàwáàsì bí mo lẹ ti wá Ìbàdàn ni dáàdì ẹ̀ ń kọ́. mẹ́rin sọ fún mi pé nígbà tán bí mi tí wọ́n ṣe súnà mi tán péjọ súnà wọn sálọ. dáàdì ẹ̀ sálọ. bẹ́ẹ̀ni. wọ́n mẹ́rin ló sọ bẹ́ẹ̀ fún ẹ. bẹ́ẹ̀ni. ipe ńgbà tí wọ́n ṣe súnà rẹ tán níjọ súnà rẹ gangan ní bàbá rẹ sálọ. bẹ́ẹ̀ni. gàtà sí bí o wọ́n mi ò sọ tó fà á fún ẹni. wọ́n kàn sálọ ni. bẹ́ẹ̀ni. àtìgbà náà ló ti fojú kan bàbá rẹ. bẹ́ẹ̀ni. ọmọ ọdún mélòó ni ẹ báyìí. 13 years ó dá bàbá rẹ mọ̀. bẹ́ẹ̀ni. ìgbà tó dàgbà ó ti rí wọn àbó ò rí wọn rí. ó rí wọn rí. bẹ́ẹ̀ni. kí ló kó kọ láyé ẹ fún ẹ. Núrù. bẹ́ẹ̀ni. kí ló kọ tiẹ̀. Fàwáàsì. Núrù tọ́wọ̀ pọ̀ bí Fàwáàsì níbi 13 years back ọmọ rẹ rẹ o ó ṣeéṣe kí wọn náà ti máa wọ ọmọ rẹ kí ló kọ mọ́mì rẹ. Táwà. Núrù tọ́wọ̀ fẹ́ Táwà níyàwó tọ́wọ́ pé lọ́jọ́ súná Fàwáàsì ń lọ sá lọ lọ́jọ́ súná Fàwáàsì lọ sá lọ sáwọn lọ́sọ̀ ẹ ló kọ àbí mọ́mì rẹ. bẹ́ẹ̀ni. adìẹ ló sọ ẹ ló kọ o mọ̀. bóyá àwọn ni. tó wá pé Núrù wọ́n lọ sọmọ ìlú kọjọ súná kó tó sá lọ Fàwáàsì rẹ o tó bá yẹ pé rántí sọmọ lóko tó fi sákò ńlé tó jẹ́ pé ìyá Táwà ìyàwó rẹ ló padà sọmọ lóko Fàwáàsì ló sọmọ rẹ o Fàwáàsì rẹ o níbo wá ní ìyá rẹ wà. ọkọ mi tàn fẹ́ wọ́n ti bá a lọ. ọkọ mi ti bá ìyá rẹ fẹ́ òun náà ti bá a lọ. wọ́n ti bá wọn lọ Tógò. wọ́n ti bá ọkọ lọ Tógò. bẹ́ẹ̀ni. mo lọ́wọ́ fi wọ́ sí. wọ́n fi mí sí ibi. níbo ló ń gbé. ọ̀dọ̀ gàá mi mọ̀ ń gbé tẹ́lẹ̀ wọ́n á mú mi kú gàá mi wá mú mi kú ńbẹ̀. sọ sókè. ọ̀dọ̀ gàá mi mọ̀ ń gbé tẹ́lẹ̀ gàá mi wá mú mi kú ńbẹ̀. mo lọ́wọ́ mú ẹ lọ. wọ́n lọ fi mí sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi. ọ̀dọ̀ ẹ̀gbọ́n mọ́mì ẹ. bẹ́ẹ̀ni. kí láyé tó sápò lọ́dọ̀ ẹ̀gbọ́n mọ́mì ẹ. tí
ti ń fogún mú mi. wọ́n fogún mú mi. wọ́n fogún mú ẹ. bẹ́ẹ̀ni. kí ló mọ̀ tó ń jogun. fara ni mí. wọ́n fara ni ọ́ lọ́nà wo. nǹkan tí ń ṣe tán ni mo ṣe. wọ́n sàn jẹun. wọ́n ń jẹun. ó sì ń lọ iléèwé. ìgbà tí mo wà lọ́dọ̀ gàmá mi ni mo lọ skul ti jáde àtìgbà náà ti lọ skul náà. ó jáde primary school. bẹ́ẹ̀ni. ó wá ti lọ skul látìgbà náà. bẹ́ẹ̀ni. sọ ń kọ́ṣẹ́. ara. ó kọ́ṣẹ́. bẹ́ẹ̀ni. kí ló wá ń ṣe lọ́dọ̀ ẹ̀gbọ́n mọ́mí yẹn tó wà. wọn kàn ń sùn wọn jí. òun sùn òun jí. bẹ́ẹ̀ni. òun sùn òun jí òun sì ń jẹun. bẹ́ẹ̀ni. àwọn ọmọ tí wọ́n ń kọ́ wọ́n lọ skul. wọ́n lọ skul. ń bọ̀ ẹ̀dọ̀ ẹ̀gbọ́n mọ́mí rẹ. ọ̀nà Ìbàdàn ni. ó sáà mọ̀ bẹ́ẹ̀. mo mọ̀ bẹ́ẹ̀. ó mọ̀ bẹ́ẹ̀. ó dà kó mọ̀ bẹ́ẹ̀. gba ló sákò ńlé. jẹta. njẹta. bẹ́ẹ̀ni. ló sákò. bẹ́ẹ̀ni. ó mọ̀ bẹ́ẹ̀. kí ló kọ ẹni tó ń gbọ́dọ̀ wọn. Idris. ọkùnrin ni. bẹ́ẹ̀ni. Idris kínní. Yẹ̀kínní Idris. Yẹ̀kínní Idris iṣẹ́ kí ló ń ṣe. wọ́n wá tírélà. Yẹ̀kínní Idris tí wọ́n ń wa tírélà afẹ́rin lágídígbò fàwáàsí wà ń bí o. ṣé ìyàwó wọn ní fara ni ọ́ ní ìfogún mú ọ̀nà àbáwọn gangan. àtàwọn náà. àtàwọn àtìyàwó wọn ni wọ́n fogún mú ọ. ìyàwó wọn ti mọ kí n fogún mú mi ń pọ̀ tí wọn kọ́ wọn fogún mú mi. ọkọ nìkan ẹ̀gbọ́n ìyá rẹ̀ nìkan ló máa fogún mú ẹ. bẹ́ẹ̀. ìyàwó wọn fogún mú ọ. mo kí n fogún mú mi bẹ́ẹ̀. púpọ̀ bẹ́ẹ̀. àbí rárá. tó bá ṣẹ̀ nìkan ni. tó bá ṣẹ̀ wọ́n bẹ ìyẹn normal. ok. Yẹ̀kínní Idris ẹ wá ságídígbò ẹ̀yin tẹ̀sí ń jẹ́ Núrù ẹ yẹra yín wò Núrù tó bímọ ní bí ọdún 13 sẹ́yìn tó sá lọ tó rántí sọmọ lóko àbótí ẹ̀ sọmọ lóko tọmọ rẹ̀ ń jẹ́ fàwáàsì ọmọ rẹ̀ ti wà ń bí o ìwọ náà lè okú lè mọ́ dàmọ̀ táwà sì lè kọ́ ẹni tó bímọ yìí fún ọ Núrù fàwáàsì ti wà lágídígbò ọmọ táwà tẹ́ ẹ bá ń gbọ́ ẹ máa bọ̀ lágídígbò láàárọ̀ ọ̀la ó yá ẹ máa lọ. bọ́ ọ bá bímọ ọkùnrin bí ọmọ ọdún 13 àbí 14 kọ́ farú ọmọ bẹ́ẹ̀ fúrú àwọn èèyàn bíi Faruku tó bá ti wá sọmọ rẹ̀ ń sekú ṣe tán ẹ máa lọ sẹ́tù ẹ̀ ńlé. àwọn ẹ̀ sì ṣe kóòtù. iṣẹ́ tiwa ni pé ká fà wọ́n lọ fún agbófinró wọ́n bá dọ́dọ̀ àwọn agbófinró tí wọ́n ní kò ní túmọ̀ wọ́n yanjú ẹ̀ ń bẹ̀ bí àwọn ayé ó sì gbọ́ pé àwọn ó ti yanjú o wọ́n ní ó ti yanjú lọ́dọ̀ àwọn agbófinró ọ̀tán táwọn agbófinró bá sì rí pé ó yẹ kó délé ẹjọ́ àwọn ó gbé lọ ilé ẹjọ́ wọ́n bá wá délé ẹjọ́ tílé ẹjọ́ bá ní ẹjọ́ ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ní máa lọ ilé yóò sì máa lọ ilé ilé ẹjọ́ bá sì ní ó nítumọ̀ o ilé ẹjọ́ bá sì sọ. gbọ́n James Akin irú ẹ̀yin èèyàn tẹ́ máa ń mẹ́sẹ̀jì àwọn ọkùnrin nu tẹ́ máa mẹ́sẹ̀jì ọkùnrin ó kí ẹ bá ṣe irú wọn ni ò ní máa tẹ̀tẹ̀kutẹ̀ tọ̀ntẹ̀n. wọ́n máa wọrí tírú àwọn Faruku bá tẹ ọmọ rẹ̀ ọ padà wá gidigbo ojúlé wa lè tí ọ kọ́ ọmọ wa wọ́n á padà gbọ́. a ní àjọ fọ̀lú ìmọ̀ ni. iṣẹ́ tá a fi rán igúnnugún ni kó jẹ bọ́ iṣẹ́ tá a fi rán àkàlà náà ni kó jòkú iṣẹ́ tá a fi rán àwòkó ó dára lójú pé àṣà ò lè jẹ orí àdó náà ló bá àdó wá iṣẹ́ ńlá
akèrègbè tó jẹ́ baba ńlá kú baba rẹ̀ omi ni wọ́n fi pọn.